Da'watun Rabbaniyah, Divine Call. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهد بذلك لنفسه في كتابه واستشهد على ذلك بالملائكة الأبرار وأولي العلم الراسخين الأخيار وأشهد أن نبينا وسيدنا وحبيبنا وإمامنا وقائدنا وقدوتنا ونور قلوبنا وشفيعنا إن شاء الله محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله صلى الله عليه وسلم بعثه الله رحمة للعالمين يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة اللهم صل وبارك عليه وعلى آله وصحبه وسلم آمين. هذا وقف ولو الحمد لله. هذا وقف ولو الحمد لله. هذا وقف ولو الحمد لله رب العالمين. اللهم اجعل هذا العمل خالصا لوجهك الكريم. ìjókòó wa yìí ìjókòó kan ni tá a torí tọ́lọ́run wá bí láti wá gbọ́rọ̀ Ọlọ́run. kéèyàn ó sì gbọ́rọ̀ Ọlọ́run ó ń lékún mímọ̀ àlékún mímọ̀ òun ni ọ̀rọ̀ Ọlọ́run bí ẹni tí ń wá ìmọ̀. Imam wa Ahmad bin Hanbal rahimahullah wọ́n bi imamu léèrè pé ila mata tahmilu al-mihbara aw mahbara kí ni yàntú ìmáàmù máa ń gbé káàkiri ní pẹ̀lú alqalam tí máa ń tí ń rí ìmọ̀kan yóò sì máa kọ́ bí bá rí ìmọ̀kan yóò máa kọ́. wọ́n wá ń béèrè lọ́wọ́ ìmáàmù yìí pé ìgbà wo lẹ́sìnmi eléyìí. ó wá ní ma'al mahbarati ila al-maqbara. مع المحبرة إلى المقبرة ó ṣe déédéé pẹ̀lú العلم من المهد إلى اللحد. ọ̀rọ̀ Ọlọ́run ìmọ̀ nípa Ọlọ́run èyí ọmọ wa náà ni kó lè máa lò ó títí tí ó fi lọ bọ́ náà. ìrìn yẹn wo nìrìn táwa náà rìn ọlọ́mọṣà gba lẹ́sìn fún wa. tọ́pìkì wa lónìí òun náà ni himayatu buyutil muslimina minan nar. tọ́pìkì yìí tọ́pìkì workshop ni tọ́pìkì seminar ni tọ́pìkì symposium ni. pẹ̀lú àsìkò tá a ní yìí Ọlọ́run dákun wọ́n ti àṣàmọ̀nà wa. Àmín. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim walladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun وجعلنا للمتقين إماما. أعوذ بالله من الشيطان الرجيم
الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. Surah Al-Furqan, Quran chapter 25, verse 74. Ẹ̀wọ̀n tó lọ́wọ́ ọba sọ ń bí. والذين يقولون ربنا هب لنا من أزواجنا. Ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn Ibadur Rahman, àwọn ẹrú Ọlọ́run. Ó wá ń bọ̀rọ̀ wọ́n bọ̀. Ó wá bá a dórí pé àwọn tó já sí pé nínú ọ̀rọ̀ wọn gbólóhùn wọn ní gbogbo ìgbà. والذين يقولون ربنا هب لنا من أزواجنا. Wọ́n ń tọrọ fúnyàwó, wọ́n ń tọrọ fọ́mọ, wọ́n ń ṣiṣẹ́ tọ ìtọrọ yẹn. وذرياتنا قرة أعين. Nígbà tí wọ́n bẹ̀ lọ́wọ́ wọ́n ní ṣe àwọn ọmọ wa àtàwọn obìnrin wa ṣe wọ́n ní tutù ojú fún wa, wọn ò ní ṣe wọ́n lọ́lọ́lá. Wọn ò ní ṣe wọ́n lọ́lọ́lá. Wọn ò ní ṣe wọ́n lẹ́yìn abiyì. Gbogbo yìí wọn ẹnikẹ́ni ló lè rí yìí. وذرياتنا Ọmọ náà wọ ọmọ náà ó lè jábìyì. وذرياتنا قرة Àmọ́ qurrata a'yun àfikún jẹ́ ẹrú Ọlọ́run. وذرياتنا قرة أعين. Ọmọ ní máa jáde láti ara àníkáhù ipe bàbá àti ìyá wọn wá papọ̀, ọmọ wa jáde. Ọlọ́run wa ní almalu wal banuna zinatul hayati dunya. المال والبنون زينة الحياة الدنيا المال والبنون زينة الحياة الدنيا. المال والبنون زينة الحياة الدنيا. المال والبنون زينة الحياة. Owó àtọmọ wọn ò sí nínú necessities of life. Kìí ṣe dandan. Sheikh. Wọn ò sí nínú dandan téèyàn fi lo ayé. Owó àtọmọ ìṣàtẹ́gùn, owó àtọmọ ìṣomi. Ṣùgbọ́n tó máa ń pè ní zina. Lápèjúwe, mo sọ níbi kankan tuntun sọ. Téèyàn bá ní handset, kò ní bùkátà sí wristwatch. Nítorí kíni? Àgọ́ wà mẹ́. Tó bá máa wá ní wristwatch ó di zina. Tí wristwatch bá di zina, èyí tí ó bá a mu òun náà ní kí wristwatch yẹn ó dà ó sì lẹ́wà. Tí o bá ti sáwà ń bẹ̀ kò sí pọ́ìntì fún torí zina ni kìí ṣe necessity. Al-malu wal-banun. Ọmọ yìí ṣe necessity. Kìí ṣàtẹ́gùn. Kìí ṣomi. Zina ni. Téèyàn bá fi bí àfi kó ṣiṣẹ́ kí ni? Zina. Tó bá fi wá fẹ́yàwó, tó bá fi bí, tó bá fi lọ́kọ. Ọkọ yẹn, ọmọ yẹn, ó gbọ́dọ̀ áàdì válù fún ọ níwájú Ọlọ́run tó fi sórí ire ayé àtọ̀run ni kò tún gbọ́dọ̀ jẹ́ sábà bí iná mọ́. Ànábì wa Ibrahim alayhi salatu wa salam. Quran chapter 37 kìí ṣàwa nìkan àwọn ànábì Ọlọ́run bí wọ́n ti ga tó gbogbo ọrẹ tọ́lọ̀ máa ń ṣe fún yàn oore kan Ọlọ́run ò lè ṣe fún yàn kó tó kéèyàn ṣe kí ni kó jẹ́ ànábì Ọlọ́run. Ẹgbọ́n ànábì wa Ibrahim alayhi salatu wa salam. Quran chapter 37 verses 100-101. Wọ́n ní Rabbi abili mina salihina fabashsharnahu bi ghulamin halim.
رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. النبي إبراهيم إما تطرما قال رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. Oh Lord, give me one of the righteous. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. èyí ó dájú wọ́n ní فقد ذقنا مرارة مرارا ولكن الحلاوة ذا الأمر. فقد ذقنا مرارة مرارا. فقد ذقنا مرارة مرارا ولكن الحلاوة ذا الأمر. ولكن الحلاوة ذا الأمر. kéèyàn má bímọ láyé ó korò a sì ti atọ́ ìkorò lórí ìlànà. فقد ذقنا مرارة مرارا. a máa tún korò tí máa korò ju ìkorò lọ òun ni kádùn adùn gba òdì. tádùn bá gba òdì yóò korò ju tó yẹ pé ọ̀ríjínálì ìkorò ni. kéèyàn má bímọ ìkorò láyé. àwọn tó korò ju lọ ni kéèyàn bímọ kó wáyà yàkúyà. yóò korò ju kéèyàn má bímọ lọ. ẹ gbọ́ lẹ́nu ẹni tó bímọ tó yàyàkúyà pé ká sì má bí eléyìí kò bá sì yá. ọlọ́mọṣà làwọn gbogbo wa. àmín. kìí ṣe pé a fẹ́ bùsù a ní akọ kan tá a fẹ́ ṣe bọ́lọ̀ ń bá gbàdúrà rẹ lórí ọmọ lókun. Rabbi hab li minas salihin. àwa la mọ ọmọ tọkọ. Rabbi hab li minas salihin fabashsharnahu. àmọ́ ọ̀nà téèyàn máa tọ̀ ó ní bá a ṣe rìn tá a fi dé venue. ó ní bá a ṣe rìn ká tó débi. téèyàn bá gbà bẹ́ẹ̀ ti gbà yóò débi. bi idhnillah. téèyàn bá bẹ́ẹ̀ ní qurrata ayuni ó ní bó ti gbà bó bá gbà débẹ̀ ẹ lè rí 100 èèyàn kó gbà débẹ̀ kí 95 kó má succeed. tí ẹ bá ṣe 99 gan ẹ̀kan tó kù ló jẹ́ mùsíbà. Ànábì wa Zakariya alayhi salatu wa salam. idh nada rabbahu nida'an khafiyya. idh nada rabbahu nida'an khafiyya. ó pè Ọlọ́run jẹ́jẹ́. qala rabbi inni وهذا العزم مني واشتعل الراس شيبا. نعم. ولم أكن بدعائك شقيا. ولم أكن بدعائك ربي شقيا. وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك يرثني ويرث من آل يعقوب. واجعله ربي رضيا. يا زكريا واجعله ربي رضيا. يرثني ويرث من آل يعقوب. لا إله إلا الله. واجعله ربي رضيا.
ń tọrọ ọmọ wọ́n wá ní make him, that is the child, make him pleasing. إذ نادى ربه نداء خفيا وجعلوا رب رضيا انت مناسقه الله وجعلوا رب رضيا واجعله ربي رضيا واجعله ربي رضيا واجعله ربي رضيا. make him pleasing. sọmọ yẹn ní ọmọ téèyàn máa wò tínú yẹn máa yọ. واجعله ربي رضيا واجعله ربي رضيا واجعله ربي رضيا. ó ní ibi tá a ti bẹ̀rẹ̀ o. الله Suratul A'raf láti bẹ̀rẹ̀ o. الله Quran chapter 7 verse 58. gbogbo wàhálà ta ẹ dákun ẹ wo Nàìjíríà bó ti rí. afẹ́ tọ́pìkì wa ni pé ní ìdílé wa báwo la ṣe dáàbò bò nínú náà Ọlọ́run tó sì já sí pé ìtọ́lọ́wọ́ ọba sọ fún wa nù. الله ìtọ́lọ́wọ́ ọba sọ fún wa náà Al-Qur'an nù qu anfusakum. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. iṣẹ́ tọ́lọ̀ ní ká wá ṣe láyé nù. قوا أنفسكم وأهليكم نارا. bí náà bá jóni tó jọmọ ẹni. tara ẹni là kọ́ yanjú. kí ni wisdom ti mẹ́mẹ́? wisdom ti mẹ́mẹ́ ni pé tó o bá mú tara rẹ kúrò tó o gbádùn. wàá yé tọmọ. ó lè rí tọmọ ṣe. Allahu akbar. àmọ́ tara rẹ ò rí bẹ̀lú olóòfẹ́ gbọmọ ẹ̀ẹ́dọ̀ púpọ̀ ni. Allah. قوا أنفسكم وأهليكم نارا. a sọ fúnra wa ní méjì náà là á fi páyọ̀ Ọlọ́run. Allah. méjì. ẹ bẹ̀rù Ọlọ́run ẹ sì páyọ̀ Ọlọ́run. Allahu akbar. téèyàn ó bá bẹ̀rù tọ́lọ̀ máa ní taqullaha tẹ́ ẹ bá bẹ̀rù nǹkan ẹ bẹ̀rù Ọlọ́run nítorí ìyàwó ẹ wà á páyọ̀ Ọlọ́run nítorí ìfẹ́ tẹ ẹ ní sí. téèyàn bá sì fẹ́ràn yà ó ní fẹ́ kó bá ọ níbi tó yóò fẹ́. Allah. méjèèjì yẹn lẹ́nu fọlọ́run Ọlọ́run ní qu anfusakum wa ahlikum nar. قوا أنفسكم وأهليكم نارا. èyí ò clear bó láti wá ṣe lókun. الله. oni wal-baladu at-tayyibu oni Suratul A'raf Quran chapter 7 verse 58 yakhruju nabatuhu bi-idhni rabbih. والبلد الطيب يخرج نباته بإذن ربه. نعم. والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. ilẹ̀ tó wà fertile. والبلد الطيب. ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá bẹ́ẹ̀ bá gbìn nǹkan síbẹ̀. يخرج نباته بإذن ربه. يخرج نباته بإذن ربه. ilẹ̀ oko kí ni ó jáde mẹ́ ilẹ̀ tí ò lọ́ra èyí ò ní í ṣe pẹ̀lú ọmọ pẹ̀lú obìnrin tó bí ọmọ torí ẹ̀ ló fi dájú pé tí n bá débi opportunity tó lọ́n bá fún wa àfa yìí kí ni mo wí. tàbá débi opportunity tó lọ́n bá fún wa. opportunity tó lọ́n bá fún wa. tóbi ní kí bàbá àtìyàn máa bẹ
tó fi ní kí bàbá àtìyá kó máa bẹ. ẹ jẹ́ kó lò náà. ẹjọ́ wo lò ó. màá dárúkọ àwọn àfa àwọn ńláńlá méje fún wa. àfa ńláńlá méje wọ́n dárúkọ rẹ̀. tó yẹ pé obìnrin nìkan ló tọ́ wọn. obìnrin nìkan ló tọ́ wọn. ìdájú bàbá àtìyá bá wá papọ̀ lórí ọmọ tí wọn ò bá wá rí wọn tọ́ tí a mọ̀ pé àgbákòdé. àgbákòdé. obìnrin ló tọ́ wọn àwọn àfa àwọn ńláńlá tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. والبلد الطيب يخرج نباته بإذن ربه. àní obìnrin nígbà tí ilẹ̀ bá lọ́ra tẹ́ bá gbé irúgbìn sí irúgbìn yóò jáde dáadáa. tí ilẹ̀ bá tẹ́lẹ̀ kó tẹ́ bá gbé irúgbìn sí irúgbìn yóò jáde dákúdá. وليس النبت ينبت في جنانه كمثل النبت ينبت في فلة. كمثل النبت ينبت في الفلات. وليس النبت wọ́n jọ ara wọn. yanbutu fi jìnnà. àwọn properties àwọn ilẹ̀ yẹn wọ́n yàtọ̀ síra wọn. kàmífìlì nàbùtì yanbutu fil falati. kò síbẹ̀ yẹn ti dárí ka tó láyé tí ó dàbí pé kó tún dà nẹ́bí ọlọ́run. bá nẹ́bí ọlọ́run bá fẹ́fẹ́ kúfẹ́ bóun ni ó ti rí bíi tinúwà. kàmífìlì nàbùtì yanbutu fil falati. كمثل النبت ينبت في الفلات. lọ́pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe ní gbogbo ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà tọkùnrin bá yà ẹ̀kúyà tóbìnrin bá dáa pẹ̀lú ẹ̀sìn ọmọdà. tọkùnrin bá yà wọ̀lí yìí ọlọ́run tóbìnrin ò dáa. hawla wala quwwata illa billah. táǹsì yẹn náró àfáàyè sùn lọ. كمثل النبت ينبت في الفلات وهل يرجى لأطفال كمال إذا ارتضوا فدي الناقصات. ẹ fẹ́ fi ọmọ tá a tọ́ pẹ̀lú Kùránì àti Sunnah Ànábì Muhammad ẹ fẹ́ fi wé ọmọ tí rìn kí. Ebe fi wé àwọn ọmọ tó gbé they are already outside before they go out. وهل يرجى Baba yìí they are already outside before they go out. Baba Kamal, the moment your child has a phone with him or her is already outside before he goes out. Allahu Akbar. Wọ́n ti tọ́ ọmọ náà nù. وهل يرجى لأطفال كمال إذا ارتضعوا ثدي الناقصات إذا ارتضعوا ثدي الناقصات. إذا ارتضعوا ثدي الناقصات. Allah. téèyàn bá tọrọ àforíjì tó bá padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ó gbà yàn àti bàbá àti ìyá tí wọ́n bá padà sọ́dọ̀ Ọlọ́run. wàlúbálẹ́dù. àwọn ọmọ táwọn sọ wípé a fẹ́ tọ́ a sì fẹ́ kó wọn kúrò a fẹ́ kí wọ́n wà a fẹ́ kí wọ́n jọmọ iná. jẹ́rò wípé lásán ni. ṣàbábọ̀ zọ́lẹ̀mú. سبل المعالي وما عرفوا سوى الإسلام دينا. شباب ذللوا سبل المعالي. àwọn ọmọ tó dá sí pé gbogbo ibikíbi láti máa rí wọn nítorí ìsìláàmù. سوى الإسلام دينا وما عرفوا سوى الإسلام دينا. wọ́n mọ̀ kankan mí máa fi Islam. Allah.
àwọn ọmọ tá à ń sọnù. ṣàbábù dàlálù subulal maali. àwọn ọmọ tí wọ́n rẹ́dì pé gbogbo omi tẹ́ ẹ bá fẹ́ ká wọ̀ tá a fi rújú rẹ Ọlọ́run tá a fi ránu Ọlọ́run tá a fi ka Qur'an tá a fi gbọ́ Qur'an yé tá a fi hùwà Qur'an bó tilẹ̀ wù kó le tó a gbìyànjú a ṣe bẹ́ẹ̀ bọ́mọ Nábì wa Ibrahim Ismail ti ṣe àwa náà ṣe bẹ́ẹ̀. wa ma arafu siwal islami dina. وما عرفوا سوى الإسلام دينا. وما يسمي يتوسي إسلام. تعاهده. wọ́n gbà fún Islam. àwọn bàbá wọn àwọn ìyá wọn wọ́n gbé Islam wá bá wọn gbé ẹ̀yin náà wò wò. ẹ wò gbogbo ẹni tí ẹ bá ṣe mùsùlùmí mo pè é sí Islam. Allahu Akbar. èmi sì máa sọ nínú wá sí mi pé the reason why I have to say this is because when we get to Allah subhanahu wa ta'ala at the end of the day tọ́nà bá gbàṣẹ wa tó wá ní ẹmọ wà jẹ́nà lọ. níbọ̀ mi tó jẹ́ tí è ṣe mùsùlùmí yóò ní è ṣe èèyàn rí bóò lè wà jẹ́nà. eléyìí dá ara yìí gbà tó wà ní ayé yóò sọ fún mi ó pè mí sí. èmi máa wá sọ ní ọ̀rọ̀ máa ní bẹ́ẹ̀ bó bá di báyìí kìámẹ̀ téèyàn bá sọ fún ẹni bẹ́ẹ̀ pé tí má pè ò ní gbọ́ kí ló láìkì kó sọ. yóò ní òfin pèmí náà pèmí wá òwe gbọ́ àbí gbọ́. òun ni mò ń pè ọ́ yìí. وما عرفوا سوى الإسلام دينا. وما عرفوا سوى الإسلام. lẹ́yìn ìgbà tí má ti sọ̀rọ̀ tó bá ti kọjá báyìí àbílí ìsìlámù láàbẹ̀lì ìsìwà إذا افتخروا بقيس أو تميم إذا افتخروا بقيس أو تميم. أبي الإسلام لا أبا الإسلام. وسيك من الإسلام وسيك من الإسلام. إذا افتخروا بقيس أو تميم. إذا افتخروا بقيس أو تميم. ẹ̀yin jàmbá mi ẹ máa gbọ́ mi ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ yìí sọ àbá Kamal. àní the first time I will set my legs on the soil of Florida ní US wọ́n wá ní kí n wá kí Jímọ̀ níjọ́ Wednesday mo wá prepare khutbah ní Thursday mo wá lead Salatul Jumu'ah ní Friday mo wá kírun tán mo wá padà sílé mo wá wò báyìí pinnu Ọlọ́run alhamdulillahi ala ni'matil Islam. أبي الإسلام لا أبا لي سواه. إذا افتخروا بقيس أو تميم. إذا افتخروا wọ́n sọ fún mi pé màá lè di Salatul Jumu'ah níjọ́ Wednesday mi ìdàbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé bó rẹ̀ ti kí n bí. إذا افتخروا mo lè ṣe kúkúbà mo kírun mo sálámà ìṣẹ̀lẹ̀ ni wọ́n bá mi gbé bóòlù wọ́n tún ti kí tiẹ̀. إذا افتخروا Islam ẹlẹ́wẹ́ fi wé. بقيس أو تميم. وما عرفوا سوى الإسلام دينا. وما عرفوا سوى الإسلام دينا. وما عرفوا سوى الإسلام. àwọn ọmọ táwọn sọ yìí wọ́n mọ nǹkan mi náà fi Islam kí ni wọ́n ń pè ní MRQK. RMQK. wọ́n orí wọn yìí wọ́n gbádùn. in tó sì jẹ́ kí wọ́n gbádùn ní Kùránì àti Súnà Nábì Muhammad Sallallahu alayhi wa sallam. gbogbo wa yìí tí o bá ti sí Kùránì àti Súnà Nábì gbogbo wa á yẹ hànà á sọ̀sọ́kùsọ̀ á ṣèṣekúṣe á rìnrìn kùnrin á hùwà ìwàkiwà láàbù ìsìláàmù ló jẹ́ ká ẹ dàgbọ́ ẹwọ gbogbo ẹwọ bá ṣe farabalẹ̀. تعادوا فأنبتهم نباتا. àbá ní ẹwọ àwọn ọmọ yẹn
ìsìláàmù lẹ́ni ó yá gbogbo àwọn ọmọ yìí ìsìláàmù bá wa tọ́ wọn táàdàwọ̀ فأنبتهم نباتا كريما طاب في الدنيا غصونا كريما طاب في الدنيا غصونا. nígbà tí ìsìláàmù parí iṣẹ́ when Islam is done with them. bàbá oníbàbá ni wọ́n sọ pé ọmọ wa. Allah. ìyẹn oníyàrá aládùúgbò wa ni àwọn gbogbo ìgbà táwọn èèyàn bá ti sọ pé ọmọ wa ni ẹ lọ́wọ́ ọmọ yìí. ọmọ dáadáa ni ọmọ lálùbáríkà. nígbà tí ìsìláàmù parí iṣẹ́ lára ọmọ tán. كريما طاب في الدنيا غصونا كريما طاب في الدنيا غصونا nso. إذا شهدوا الوغى كانوا àwọn ọmọ bá sọ yìí gbogbo ìgbà tó bá ní challenges. إذا sí ìdíje aláyé lójú ọ̀nà títọ́lọ́ lójú ọ̀nà tí mímọ́ lójú ọ̀nà tí dé ìmú kánúkù máa ta. كانوا كماتا يدقون المعاقل والحصونا يركون المعاقل والحصونا. àwọn ọmọ tá à ń sọ yìí ó ti yé wọ́n paasi táàmù wọ́n paasi wáyéèkì. بإذن الله. torí wọ́n rẹ̀ bí. إذا شهدوا الوغى كانوا كماتا alákìkanjú ni wọ́n. ìsìláàmù ló tọ́ wọn bẹ́ẹ̀. المعاقل والحصونا. wọ́n tún wá di lálẹ́ wà ínkìnnì. وإن جن المساء فلا تراه من الإشفاق إلا ساجدين من الإشفاق إلا ساجدين. àwọn ọmọ náà sọ yìí àwọn obìnrin tá à ń sọ àwọn ọkọ tá à ń sọ yìí kó dàbò sí látà méjì wọ́n tún yàn lónìí. Allah. àwọn yìí sùn lásán táwa sùn tí àwa sùn wọ́n máa fẹsẹ̀ jí wa. Allahu akbar. oorun bú wọn. كذلك أخرج الإسلام قومي شبابا مخلصا أمينا شبابا مخلصا حرا أمينا. àwọn ọmọlúwàbí tẹ̀wọ̀n ẹni ọlọ́run tẹ̀wọ̀n ọmọ àlùbáríkà ẹ̀wọ̀n mọ́sálásí ẹ̀ bá wọn bẹ̀. الله أكبر. وعلمه الكرامة كيف تبنى فيأبى أن يقيد. لا تعجبا من عليك كيف هوى بل فعجبا من سالم كيف نجا. ibi tá a bá dé mu. لا تعجبا من سالم لا تعجبا من هالك كيف هوى بل فعجبا من سالم كيف نجا. لا تعجبا ibi tá a bá dé lé ní. لا تعجبا من هالك كيف هوى tí mo mú kú mú tí ń ṣẹ̀ṣẹ̀ kúlé tí ń rìn kúrìn. لا تعجبا kò sí èèmọ̀. من هالك كيف هوى orí ikú tí ní kọ́ńtọ̀. من سالم كيف نجا. ẹni tí ó ṣe wálé mọ̀ ọ́ ni pé báyé ti bàjẹ́ yìí àwọn ọmọ eléyìí ẹ̀yìn tún dá. الله بل فعجبا من سالم كيف نجا بل فعجبا من سالم كيف نجا. إذا أردت أن تبحث عن سر العمالقة والعباقرة والنوابغ والقادة gbogbo wa tó bá fẹ́ wo kí ni àṣírí tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá wọ́n tóbi wọ́n táyà wọ́n dẹ́rù bà èèyàn ẹgbẹ́ wọn. Allahu akbar. tó bá fẹ́ màṣírí tí ń bẹ ń bí success wọn. fọ́bọ̀
عن أمهات هؤلاء. الله أكبر. عن أمهات هؤلاء. ياتو بيوا ونقولوا. أنا هو الإمام فروخ. الإمام فروخ. الإمام ربيع ابن فروخ. الإمام ربيع ابن فروخ. إمام ربيع ابن فروخ جهبذ وعلم الله من أعلام الإسلام في المدينة. الله أكبر. بما هو مالك تيارته عفارني. الله أكبر. من مالكي أما كيو إمام ربيع ابن فروخ. ربيع ابن فروخ. يا أبو حنيفة تيارته أما كيو ربيع. الله أكبر. بإمام الأوزاعي تيارته أما كيو ربيع. الله أكبر. بإمام الثوري تيارته أما كيو ربيع. الله أكبر. بإمام الليث المصري ليث ابن سعد محدث كبير. الله. أما كيو ربيع. الله أكبر. وليس النبت ينبت في جناني. كسوة كونيمبي كسوة كونيمبي torí wípé ìmáàmù Rọ̀bíà ń bẹ nínú oyún ní Faruq ti kúrò ní Madina. Allahu Akbar. Ìgbà tí ó sì wọ Madina it was after 20 or 30 years 29 or 30 years ìmáàmù wa Rọ̀bíà ti di ìmáàmù. Allah. Allah. Wọ́n tọ́ láìsí bàbá ìyá nìkan. Ìyá wa Aliya kí ni wọ́n pè é? Ìyá wa Aliya. Bintu Shuraik. Bintu Shuraik. Ìyá tó bí ìmáàmù Málìkì orú influence ìmáàmù Málìkì tó fi di àràkà tó. Allahu Akbar. Ó di mélòó? Ó di méjì. Ìyá wa Fatima. Ìyá Fatima. Bintu Asad. Bintu Asad. Ìyá tó bí ìmáàmù wa Ṣáfi'í orú tó Ṣáfi'í. Allah. Ó di mẹ́ta. Ìyá wa Sọfíyà. Ìyá wa Sọfíyà. Bintu Maimuna. Bintu Maimuna. Tó bí ìmáàmù wa Ahmad bin Hanbal. Allah. Àti Ṣáfi'í àti ìmáàmù wa Ahmad bin Hanbal ọmọ òrukàn ni wọ́n. Allahu Akbar. Ìyá wọn ló tọ́ wọn ó di mélòó? Di mẹ́rin. La ilaha illallah. Muhammadu Rasulullah. Wa hal yurja li atfalin kamalu. وهل يرجى لأطفال الكمال وهل يرجى لأطفال كمال. إذا ارتضوا ثدي الناكصات إذا ارتضوا ثدي الناكصات ذري الناقصات إذا ارتضعوا ذري الناقصات. إمام سفيان الثوري الله أكبر رحمه الله. آمين. ìyá rẹ̀ ló tọ́. Allah. Ó di mélòó? Ìmáàmù. Ìmáàmù wa al-muhaddith al-kabir al-Bukhari. Allah. Ó di mẹ́fà. Ó di mẹ́fà. Ẹlẹ́kẹ̀jẹ́ Ibn al-Hajar al-Asqalani. Imam al-kabir. Allah. Kéètè tí wọ́n ṣe ìyá rẹ̀ ló tọ́. Allahu Akbar. Àǹtí rẹ̀ ló tọ́. Allahu Akbar. Kí ni mo rí? Àǹtí rẹ̀ àwọn náà tọ́. Àǹtí rẹ̀ ló tọ́. Sittu Rakbi òun ni wọ́n pe àǹtí rẹ̀ Bintu Ali. Sittu. Ar-Rakbi. Ar-Rakbi. Òun ni ó kọ àǹtí rẹ̀ tó tọ́ ìmáàmù wa al-Asqalani. Allahu Akbar. Ìyá náà ẹ̀gbọ́n náà. La hawla wala quwwata illa billah. Wà àwọn tí ò ní mímọ̀ nínú àwọn obìnrin wọ́n gbìyànjú ìmáàmù wa Thawri nígbà tí ìyá rẹ̀ rí wípé ọmọ yìí ó nífẹ̀ẹ́ sí mímọ̀ ó sọ fún ìmáàmù Thawri the same thing pẹ̀lú ìmáàmù Ahmad bin Hanbal. Allahu Akbar. Ó ní tó o fẹ́ kà ó kà fèmí ilẹ̀ dá mi dá aṣọ fún un èèwọ̀n aṣọ yìí fi tọ́ ẹ̀. Allah. Má ṣiṣẹ́.
má ṣe iṣẹ́ ṣáà fèsì ẹ̀. fèsì stọ́dì rẹ̀ Allahu akbar. níjọ́ náà ẹ wo ọjọ́ yẹn Allah ìsí àwọn máa ń kiri ni. Allahu akbar. La hawla wala quwwata illa billah. tá a bá sọ pé ní Al-Qur'ani ní kó anfusakum bó láti wá ṣe ẹnu ọba tọ́lọ̀ má gbà wá ọlọ́mọṣẹ́ àbàlùbáríkà sí. Allahumma amin. nǹkan mẹ́rin afẹ́ wà fọ́mọ kí ni mo wí. nǹkan mẹ́rin la fẹ́ wá fún ọmọ. òun ni wọ́n ń pè ní Islamic ethics. Islamic ethics. àbá yìí tún wí. Islamic ethics. ó wá jẹ́ mélòó. nǹkan mẹ́rin. ó jẹ́ mẹ́rin. ma farratna fil kitabi min shay. Allah. Al-Qur'ani ó ṣàlàyé gbogbo ìrìn táàrí táàbì rí ojú rí ọlọ́run táyé àti tàkìyàmà ẹni tó bá fẹ́ rìn. alákọ̀ọ́kọ́ siyamatu wa tahsinul alaqati bayna al-abdi war-rabbi. Allah. siyanatu. wa tahsinu وتحسين al-alaqati العلاقة bayna al-abdi بين العبد war-rabbi. وربي. alákọ̀ọ́kọ́ nù. الله أكبر. Maintaining and improving the relationship between the servant and Allah subhanahu wa ta'ala. Afẹ́ kọ́ mọ̀ wípé àárín òun àtọ́lọ́hun ó ní bùkátà sí maintenance, ó ní bùkátà sí improvement, ó ní bùkátà sí perfection. الله. You maintain, you perfect, you improve. الله. Kí gbogbo ọmọ wa kún lọ́mọ bẹ́ẹ̀ afẹ́ wá ọ̀nà yẹn fọ́mọ àárín ìwà àtọ́lọ́. káyìn wa tọ́lọ́hún kó dáa. ẹlẹ́kẹ̀jì siyanatu wa tahsinu al-alaqati bayna al-abdi wa nafsihi. Allah. Maintaining, improving the relationship between the servant and himself and herself. Allahu akbar. Allahu akbar. Afẹ́kọ́ mọ̀ mọ̀ wípé àárín òun àtàrà àwọn ó ní bùkátà sí kó wọ́n ṣàtúnṣe rẹ̀, ó ní bùkátà sí kó wọ́n improve upon it, ó ní bùkátà sí kó wọ́n maintain ẹ̀, kó wọ́n perfect it bí ìtàkọ́kọ́. Allahu akbar. Ó di mélòó? Ó di méjì. ẹlẹ́kẹta siyanatu wa tahsinu al-alaqati bayna al-abdi wa ghayrihi min al-bashar. Allahu akbar. ọmọ báwo ni ọmọ ó ti mọ̀ wípé àárín òun àtàwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ èèyàn tíyá àti bàbá ń ṣàkọ́kọ́ bó ni ó ṣe ní bàjẹ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àbúrò rẹ̀, àwọn extended family, àwọn neighbors rẹ̀ ó lè kọlu ọlọ́run látara yẹn náà. Allah. ọmọ gbọ́dọ̀ mọ̀ èyí ò lẹ́ẹ̀fì sọ nínú tẹ́sọ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ pé ẹ fẹ́ kọ́ ọmọ yín wọ náà àdúrà nìkan kọ́. ẹlẹ́kẹ̀rin Naam. siyanatu wa tahsinu al-alaqati bayna al-abdi wa ghayrihi min ghayri al-bashar. Allah. ẹlẹ́kẹ̀rin ni maintaining and improving the relationship between the servant and other non-human beings. Allah. ìkànnì àwọn sàhábà Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. àfáàwọ̀ àgbà Umar ibn Khattab radiyallahu anhu ó bínú sí kanú àwọn mùsùlùmí torí pé ó pa ẹyẹ láìsídìí. Ó pa ẹyẹ láìsídìí fún. wọ́n ní kí ló pa fún tó fẹ́ jẹ́ ni olóhùn ò jẹ́ kí ló pa fún. àárín wọn between yourself and your environment
ọmọ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé àárín òun àti environment òun tó fi mọ́ àwọn ẹ̀dá ọlọ́run tí è ṣe èèyàn domestic animals wọ́n ní ìwọ̀ ẹ̀gbọ́n àwọn domestic animals wọ́n ní ìwọ̀ ọ̀fẹ́ fún wọn ẹ̀fẹ́ kọ́ mọ́ wà jẹ́nà kó wà fún sàkún ẹ̀fẹ́ kó wọnú ná àárín òun àtọ́lọ́hun gbọ́dọ̀ bàjẹ́ àárín òun àtara rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ àárín òun àtàwọn ẹ̀dọ́ ọlọ́run léèyàn tí òbí ń dá kọ́kọ́ táwọn yòókù tẹ̀lé ò gbọ́dọ̀ bàjẹ́ àárín rẹ̀ pẹ̀lú àwọn tí ń ṣẹ̀dá ọlọ́run àti èsì èèyàn ṣùgbọ́n ẹ̀dá ọlọ́run ni wọ́n tó jẹ́ ẹ̀dá ọlọ́run ni wọ́n tí wọ́n èsì èèyàn tí wọ́n ń jẹ́ ẹranko àti environment ẹ̀ kéèyàn kò máa lọ kó sì gégi tí ó sì dì fún environment ẹ̀ ni ẹ̀ka máa wípé wíwẹ̀ ẹ̀nà báwọn. kẹ́mi lẹ́sẹ̀ láì nídìí. ẹran tí ń lọ ó lè sọ̀kò fún. ẹni kí ló dé olóògbé òbóyá ọwọ́ òun tán. òun tájẹ́tì ni. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وأن يرجى لأطفال كماله وليس النبت ينبت في جنون كمثل النبت ينبت في الفلاة وليس النبت ينبت في جنان كمثل النبت ينبت في الفلاة. ẹ jẹ́ ká wá sí practical. bàbá fẹ́ bẹ̀rẹ̀ kayfa tabda'u fi tariqillah kí ni mo wí. kayfa tabda'u fi tariqillah. afẹ́kọ́ mo ń rin ojú ọ̀nà ọlọ́run tariqillah báwo ni ó ti bẹ̀rẹ̀. báwo ni ọmọ ó ti bẹ̀rẹ̀ kó máa rin ojú ọ̀nà ọlọ́run. ẹ dákun jẹ́ ń tẹ̀lé mi. bẹ́ẹ̀ni. ṣe ẹ rí bí mo ṣe ń lọ díẹ̀díẹ̀. kayfa tabda'u ọmọ ta ní ojú ọ̀nà ọlọ́run lábẹ́ kó rìn tẹ́yà bá sì rí ojú ọ̀nà ọlọ́run kò lè rí ojú ọ̀nà ọlọ́run kó rìn tẹ́ kó wá já sínú náà. já sínú náà. bóun ló ti bẹ̀rẹ̀. bóun lọ́mọ náà bóun ló ti bẹ̀rẹ̀. yanbaghi lil qalbi an yatafarraga min al mawad al fasida mithlu ash-shahawat وحب الدنيا والكبر والغرور واتباع الهوى وطول الأمل والعجب والتكاسل عن الطاعة وغيرها. ẹ̀pẹ́ ọmọ sákèésí ẹ láwọn kankan bẹ tí wọ́n ń pè ní bàjẹ́ nínú bàjẹ́ òun náà ní ìfẹ́ ilé kó jẹ́ tèmi. nínú bàjẹ́ òun nífẹ̀ẹ́ ayé nínú bàjẹ́ òun ni mutomuto nínú bàjẹ́ òun ni kéèyàn fi ra rẹ̀ lẹ̀ fún tí ó tàn ń jẹ ní tí ó tàn láyé ayé ó tàn yìí tí ń bẹnu ayé náà ó tàn ẹ pé ọmọ sákèésí rẹ pé bí tá a wà yìí ó ti yé a fẹ́ lo bẹ̀ tá a fi wọ aljanna ni ibi ìgan kọ́ ni gáyà. ìtìbáwò láwà ẹ̀pẹ́ ọmọ sákèésí pé ìfẹ́ ẹnu èèyàn ní tẹ̀lé kó má padà bá rẹ̀ nù náà ẹ̀pẹ́ ọmọ sákèésí pé túlù l'amel when you are too ambitious inú náà ló bára rẹ̀ àtàkásólù kéèyàn máa kéèyàn ní ojú kójú ó máa ro yẹn láti ṣètò lọ́hùn ẹ sọ fún ọmọ wípé bójú ń bá ń ro yẹn láti ṣètò lọ́hùn kò sí bí ò ti ní bá rẹ̀ nù náà ọlọ́run má jẹ́ káwọn ọmọ wọ́wọ́ náà. wọ́n bá lo oògùn ayé yẹn tó lọ níbàámu pẹ̀lú ti sunna tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni ká jagun ẹ̀mí wa ká sì bátá níjà ṣètò. ẹlẹ́ẹ̀kejì tọ́mọ ó fi bẹ̀rẹ̀ tá
tá a máa wí sí létí díẹ̀díẹ̀ òun náà ni at-tawba sadiqa. ẹ dákun ẹjẹ ayọ̀bá anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi Muhammad máa ń ṣe istighfaru lójoojúmọ́ wọ́n wá ní máa ń ṣe istighfaru bíi 70 sáwà dáa tó anabi sallallahu alayhi wa sallam. nǹkan méjì lè yẹn máa fi ṣe istighfaru alákọ̀ọ́kọ́ ẹ̀ṣẹ̀ tá a dá ẹlẹ́ẹ̀kejì àìsí lọ́hùn bọ́lọ̀ ti tó. ẹ̀ṣẹ̀ tá a dá àti ká máa sí lọ́hùn ká àìsí lọ́hùn bí Ọlọ́run ṣe tó. àìsí ọlọ́hùn bọ́lọ̀ ti tó náà mí nà fẹ́ mi. Allahu akbar. Kíyàn má sí Ọlọ́run bọ́lọ̀ ṣe tó apá kan ní ìpín kan ní nínú àwọn ẹ̀ṣẹ̀. that is even tó bá pé ó ṣeé ṣe fún ẹ pé ọmọ ṣe ọlọ́hùn ó mú tí ó jalè ó ṣe ṣìnà ó ṣe gbá ó ṣe gíbà nínú tó máa tọrọ pé kọ́lọ́hùn foríjì ọ ni pé ó ṣe lọ́n bọ́lọ̀ ti tó Allahu akbar. ó ṣe lọ́n bó ṣe tó ó rọ́pẹ́ dá fọ́lọ́n bó ṣe tó ọpẹ́ wo ló fẹ́ dá sọpẹ́ ojú ni sọpẹ́ etí ni Sọ́kà ọ̀rọ̀ sísọ ni. Ana shukri ni'matallahi ni'matan alayya lahu fi mithliha yajibu shukru. ibi tó ń gbé mi lọ yẹn yóò tó ọdún mà lọ. wọ́n tọ́jú máa la ṣèkọ́ nínú tá a fẹ́ lè fọ́mọ tẹ̀fẹ́ fẹ́ kọ́ mọ́ sóríire tẹ̀fẹ́ yọ kúnú gbèkùn tẹ̀fẹ́ kó wọná tá a fẹ́ protect ọmọ náà àti bàbá àtìyá tó bá yẹ pé àwọn méjèèjì á máa ń tàn ṣe. wọ́n tọ́jú min al-asdiqa làbúdà an tatakhalla tamaman an asdiqa isu. bóòlù ọmọ náà bóòlù ṣe ní ọ̀rẹ́ gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe cultism ṣe bá àwọn ọ̀rẹ́ kan ní gbogbo àwọn ọmọbìnrin tí ń lọ club ṣe bá àwọn ọ̀rẹ́ ni tẹ́ ẹ bá rí i ṣe láti dá ọmọ kúrò lára ọ̀rẹ́ bú ó súnmọ́ kẹ́ ẹ rí i ṣe kọ́mọ ọmọ wọn náà ó súnmọ́ kẹ́ ẹ protect ọmọ kọ́mọ ọmọ wọn náà ó súnmọ́ kẹ́ ẹ protect obìnrin kóbìnrin náà ọmọ wọn náà. وقفة مع القلب ẹ sọ fún ọmọ ẹ sọ fún obìnrin wa ẹ sọ fún ọkọ ẹni ọkàn wa ṣètánì fẹ́ kọ́ńkà rẹ̀ nítorí pé ọkàn yẹn òun ní ilé agbára gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ti fẹ́ kọ́ńkà ìlú kan ilé agbára wọn náà headquarters wọn àbí kí náà ń porúkọ ẹ̀ kápítà wọn lẹ́lọ kápítà gbogbo ara òun ní kíni òun lọ́kàn so ṣètánì ọkàn ló fẹ́ attack because he knows that the moment he is able to conquer that heart the heart will be there for him to instruct all other parts of the body to commit sins. Allahu akbar. tó bá ti kọ́ńkà ọkàn ọlọ́run ní yá ayyuhal ladhina amanu la tattabi'u khutuwati shaytan. gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run ẹni tẹ̀lé khutuwati shaytan. àwọn ọ̀nà ṣe wọ́n pé I've always said this let me repeat myself. nínú Quran ọlọ́run ọba lo singular fún nuru an-nur ó dẹ̀ lo plural fún gíní az-zulumat àwọn òkùnkùn pọ̀ but an-nuru system ni and when you are talking about system it's like when somebody ask you yìí pé nínú in a car nínú kágbé káàkalẹ̀ nínú mọ́tò a sọ pé èwo òun ni ló jẹ́ lẹ́gẹ́jù the most important part of the car kíni engine but when you look at it that is not correct ẹ wá sọ pé engine ẹ fẹ́ engine ilẹ̀ táyà mẹ́rẹ̀ ni ẹ yọ ó yà máa lọ
is a system. Islam is a system. Torí Ọlọ́run pè ní Anwar ó ní Nuru ni ikú ò ṣe yọ system yẹn àmọ́ zulumati tí ń jẹ́ kí ni òkùnkùn ẹyọ kan ti tó tẹ́yà bá lóun fẹ́ máa jẹ rìbá ó nídìí kó fẹsẹ̀ mí kún tó fi wọná nírọ̀rùn. tẹ́yà bá ní náà ọtí nìkan ló ń fẹ́ mu èyí ò ti tó khutuwati shaitan. Ya ayyuhal ladhina amanu la tattabi'u khutuwati. Unfortunately, 3 star lẹ́lòmí. لا تتبعوا Abájọba 3 star. Ìmọ̀tí, ìjẹsìnà, ìdúnjẹ̀rìbá. Ìmùtí ṣe sìnà ìtúsí ń jẹ rìbá. Ọ̀kan sì yẹ kó tó gbé yẹn wọná. Ìsìláàmù dẹ̀kẹ̀rí kò lè kírun wọ àlùjánnà àfi káwọn yòókù ṣe kí ni kí wọ́n pẹ̀lú ẹ̀. Ẹ sọ fún ọmọ wípé ọkàn yẹn ó ní àwọn àmúrádù ó ní kí ni ó ní àwọn àmúrọ̀ diseases. La hawla wala quwwata إلا بالله العلي العظيم. ìfẹ́ ayé nínú amradul alqulub tulul amal kí wọ́n ambitious ó ti pọ̀ jù ó fẹ́ délé òun nìkan ọdún mélòó inú suratul Ma'arij kí lọ́nà wí fi yawmin kana miqdaruhu 50,000 sana ọlọ́ni àwọn màláíkà tí ń lọ sókè. Ta'rujul malaikatu war-ruhu ilayhi fi yawmin kana miqdaruhu ọjọ́ mélòó mélòó láyé. 50,000 sana. ọlọ́ni àwọn màláíkà tí wọ́n fẹ́ lọ láti ilẹ̀ lọ sókè they ascend and they descend. tí wọ́n fẹ́ ascend tí wọ́n fẹ́ descend twinkling of an eye. tẹ́yìn bá ní kó wọ́n rí irun rẹ̀ yóò jẹ́ 50,000 years. Ta'rujul malaika. wọ́n mú 50,000 years ọlọ́run ní ó ṣe déédéé ọjọ́ kan lọ́dọ̀ mi going by that verse 50,000 years divided by 24 hours. 24. tó bá padà gbé wá from hour tó gbé wá sí minute wá padà rí i pé according to that verse a minute before Allah is 34 years. Allahu akbar. Ṣẹ́jú kan níwájú Ọlọ́run 34 years táwa bá lò ń bí ni. so tẹ́yìn ó fi kú kò nílò ṣẹ́jú mẹ́ta lọ́jọ́ lọ. O lè lo ṣẹ́jú mẹ́ta tẹ́mi ẹ bá gùn. tẹ́mi rẹ̀ bá gùn Allahu akbar. 102 years yìí 34 mẹ́ta. ọlọ́run ní ìnáwó yàrá ìnáwó báyìí dà wọ́n dára òun kan níbà. èyí lè sọ pé jìnnà ó súnmọ́ lọ́dọ̀ àwa ìṣẹ́jú mẹ́ta lẹ́nu èèyàn mélòó ṣẹ́jú mẹ́ta going by that verse. waqfatun ma'al lisan waqfatun Ma'al lisan. ẹ sọ fún ọmọ ẹ sọ fún ìyàwó ẹ sọ fún ọmọ tó bá yẹ pé ilé wa fẹ́ protect ẹ nínú kí ni ká fi mọ̀ wọná ọlọ́run a gbọ́dọ̀ dúró lórí ahọ́n wa pé ní bó láti tọ́ ahọ́n wa how do we train our tongue alikẹ́bíbù irọ́ mo ń ṣe ní kí ló ń forúkọ ẹ̀ alikẹ́bíbù irọ́ bẹ́ẹ̀ irọ́ lè gbé yẹn wọ́n náà tí a máa ń parọ́ yóò jalè bí a máa ń jalè yóò lè pa yẹn at the end of the day. Allahu akbar. al-i'tiza láti fi irọ́ nínú tá a fa hàn ṣe òun ni yẹ̀yẹ́ ẹ má fi yẹn ṣe yẹ̀yẹ́. La tumari akhaka wa la tumazih. láàyè La tumari akhaka wa la tumazihu. má fọmọ ìyá rẹ má fi ṣe yẹ̀yẹ́ torí inú rẹ ó bàjẹ́ àwọn ọmọ wa wọ́n ń hu ìwà burúkú tẹ́ ẹ bá ń bá a lọ bẹ́ẹ̀ ọlọ́mọdé wọn náà. Allah. kí ni wọ́n máa ń lò wọ́n ní wọ́n wáìnì Wáìnì. wọ́n wáìnì rẹ̀ títí tí ó fi bú sẹ́kún. Allah. gbogbo ẹni tó wáìnì tó fi bú sẹ́kún wàhálà ti bá ọ. Allahu akbar. alikibatu ọ̀rọ̀ yẹn anamimatu òfófó alánù èpè aljẹdẹ ìyẹn kama di ẹ sọ fún àwọn ọmọ yìí gbogbo kìíní ìdí ẹ bá bẹ́ẹ̀ bá gbé dání ó lọ fẹ́ ó bẹ lọ forí sọnù náà ni
sáà nẹ́bí máa ń ṣe báyìí. يا أيها الذين آمنوا قوا أنفسكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قوا أنفسكم وقفة مع العين وأهليكم نارا أكو شاجو إلو أكو شاجو torí mo ti rí pépà. waqfatun ma'al ayni. waqfatun ma'al ayni. ẹ sọ fọmọ ẹni ó ní tí ó fojú ṣe ó ní ìbádà tó dúró ṣe kí ni. tí ó ṣe. bukawul ayni dalilun ala khawfiha min al-malik al-wahid al-dayyan. Allahu akbar. kéèyàn ronú pa Ọlọ́run kó ronú pa agbára Ọlọ́run kó ronú pa àìníbẹ̀rẹ̀ àìlópin Ọlọ́run kó ronú nípa sánmà yìí pé agbára kan Ọlọ́run fi gbé dúró ilẹ̀ yìí àtagbára tó lọ́n fún kó máa gbórúgbò jáde omi táǹtàn jẹ́ pé inú rẹ̀ ẹja àsì rẹ́ja jẹ tán kójú rẹ̀ máa wá dà mí. jùmúdùn àìní tójú èèyàn bá gbẹ tí ò rí bí sunkún torí Ọlọ́run tí ojú èèyàn bá gbẹ kò wá tó sun. min qaswatil qalbi. Allah. ń tọ́ka sí pé kí ni ọkàn kì í. ó ní agbára díẹ̀ ó lágídí. wa qaswatul qalbi tọ́kàn bá sì lé min kathratil dhunub. Allahu akbar. tẹ́sẹ̀ bá pọ̀ jù ọkàn ó lè. bẹ́sẹ̀ bá ti pọ̀ jù ọkàn rẹ̀ ó lè ó ní lè sunkún torí Ọlọ́run. láyé tó máa ń sunkún gan yóò máa yà lẹ́nu ni. ìgbè kí ló ṣe yí. níwájú lọ́ndà AC atẹ́gùn rèé. wa kathratu dhunubi tẹ́sẹ̀ èèyàn bá sì pọ̀ min nisyanil maut. Allah tẹ́sẹ̀ èèyàn bá pọ̀ ó túmọ̀ sí pé kò rántí ikú. kò rántí ikú ni bẹ́ẹ̀ bá rẹ̀ ti kú ẹ̀sọ́ bẹ́ẹ̀ fọ́mọ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ fúnyàwó ẹ̀sọ́ bẹ́ẹ̀ fọ́kọ tó lójú ń lé ọkàn ojú tó lé ẹ̀ ọkàn ló lé tọkàn bá sì lé. ó ti yé kathratu dhunubi nìyẹn. wa kathratu dhunubi tẹ̀sẹ̀ bá pọ̀ ó túmọ̀ sí pé ẹni lè ṣe àlè mọ́t. ó gbàgbé ikú ni kò rántí ikú. ìgbàgbé ikú ni o. Allah. wa nisyanul mawti min tulil amal. Allah. tẹ́yẹ̀ bá gbàgbé ikú omi ìgbé you are too ambitious. Nlele. ìntò ńlẹ́pọ̀ odò gbàgbé ikú. wọ́n occupy. ẹ sọ bẹ́ẹ̀ fọmọ gbogbo tó ń bá ń lé má jẹ́ kójú rẹ̀ ó gbẹ. wa tulul amali min shiddatil hirs. tẹ́yẹ̀ bá wọ́n lé gbàtí ńláwó tó bá pọ̀ jù ń túmọ̀ sí ti ń tọ́ka sí shiddatil hirs ojú kòkòrò tó pọ̀ ní. Allahu akbar. wa shiddatil hirs min hubbi dunya. Allah. tójú kòkòrò bá pọ̀ ń ṣòfófó pé ìfẹ́ ayé pọ̀ lẹ́mìí rẹ̀. Allah. wa hubbu dunya ra'su kulli khatiya. Allahu akbar. ìfẹ́ ayé ẹ̀sọ́ bẹ́ẹ̀ bọ́ òun ní orí fún gbogbo. òun ní orí fún gbogbo ẹ̀ṣẹ̀. Allahu akbar. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. illa billahi al-aliyyil azim. àwọn ọmọ wa finally kí ló dé táwọn ọmọ míì tí wọ́n fi ń yàyàkuyà. tí n bá sọ eléyìí gbogbo n tá n sọ yẹn kò pé o. Allahu akbar. ẹ jẹ́ kí n kà mention rẹ̀ ni alákọ̀ọ́kọ́ ihmalul walidayn libnihima kéèyàn ó yọ̀ǹda ọmọ kó fi ìṣesí yọ̀ǹda ọmọ pé máa ṣe tó ń wọ̀ ẹ́ ó jẹ́ kó ọmọ yàyàkuyà. àìmójútó ọmọ ìsáyidà kí bàbá àti ìyá ọmọ mójútó ọmọ àbí kí bàbá ó mójútó kí ìyá ọmọ bàjẹ́ àbí kí ìyá ó mójútó kí bàbá ọmọ bàjẹ́ ẹnìkan mọlé ẹnìkan wo sẹ́mi pé wọ́n ní nílé yẹn kọ́ta.
àbí wọ́n parí ẹnìkan ń mọ gbàdí ọba tó fi lọ mú búlọ̀kù mi wá ìkan ti wo wọ́n ti wó ibi tó kọ́ kò sí ìwọ̀n lè rí yàrá pé wọn ò lè parí ilé yẹn possible. alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́kẹ̀jì asùdẹ́kọ̀ òṣù gbogbo àti ẹ bá gba ọmọ láyè ó ní ọ̀rẹ́ ó ti yé ẹ wo gbogbo wàhálà táwọn òbí ti wá ṣe àwọn ni wọ́n produce àwa ẹ wo táwọn ń produce téèyàn ò bá ní agbára lórí gbogbo ọ̀tá yìí ó sì alágbára nínú ilé rẹ̀. Allah. ẹja gbìyànjú ẹdẹkẹ mi ò ṣe tèmi kí wọn náà ṣe tiẹ̀ a sì kọ òṣù ì ọ̀rẹ́ bú nínú pé ayọ̀ǹda ọmọ òní fóònù tá a gbélé ọmọ lọ́wọ́ tó bá gbé dandan ọmọ gbọ́dọ̀ ní fóònù tá a fi máa communicate ẹgbẹ́ pálásà fún tọ́nà sọ bẹ́ẹ̀. tí ò ní tó máa jẹ́ tí ò ní já sí pé ilé browse. kó má jẹ́ internet enabled phone tó bá di túláàsì ẹlẹ́kẹta albodo almadari sàbẹ́kiri tẹ́ ẹ̀ bá ti jẹ́ kọ́ ọmọ wọn máa darapọ̀ mọ́ ìjókòó téyìn ó ti máa gbọ́rọ̀ lọ pọ́blẹ́mù tá a máa kù òun náà là ń kàn yìí. ẹlẹ́kẹrin mushahadatul aflam alkhaliya àwọn fíìmù mú táwọn ọmọ yẹn tí wọ́n láǹfààní láti wò látara ń tẹ́ gbélé wọn lọ́wọ́ wọ́n rírì kúrì wọ́n wò wò kú wò ìntí yóò fi sori ibú ayé àtọ̀run tí ẹ bá ṣe pọ́ lọ́wọ́ ọmọ òní pa yẹ́rẹ́ ni àwọn ọmọ mi ti wà expose sí ẹ̀yìn sì lẹ́fà ẹlẹ́kẹfà alfarag táìmù tí wọ́n ní tá a sọ pé free time a jẹ́ kí wọ́n lo àsìkò yẹn àsìkò téèyàn bá fi free ṣebí kéèyàn ó fi tó bá pé ọmọkùnrin ni kó gbá bọ́ọ̀lù kó ṣe exercise ó ti yé ó sùn kó dẹ̀ padà sídìí iṣẹ́ rẹ̀ táìmù yẹn ni wọ́n fi ń ṣe ìbàjẹ́ àwọn ọmọ mi wọ́n lọ lé kéwú tó bá wọnú kíláàsì láàárọ̀ wọn máa wá sùn ẹ wà ní ìgbà olóṣùn ó lè ní aago 12 kí ló ń ṣe fún wo fíìmù Bollywood. nínú pálọ̀ pẹ̀lú bàbá àtìyá òun ni wọ́n ti máa jọ wo kí ni wọ́n máa ń sábà wò yẹn Bollywood. African Magic àwọn kan wọ́n tún máa ń wo kí tún ni àwọn Chinese àwọn Korea. Z-World Cambridge film Z-World. Nigeria wide. wọ́n jọ wà ní olé báyìí àwọn bèbí yẹn náà tún kọ́ àwọn Avatar. mo wọnú ilé ẹlòmíì tí mo fún ní rìgáàdì nígbà mo bá a pẹ̀lú àwọn ọmọ mo ní eléyìí kò ní rìgáàdì Allah yorùbá fi. eléyìí ti bayé jẹ́ ó ti ba lé ara ẹ̀ jẹ́ àwọn ọmọ tó yẹ pé à ń mú wọn lọ́rùn mú wọn lórí wọn ò tí gbà ẹ wá sọ fún ẹ pé lóyá ẹrìn bó bá ti mú yìí. فضل الأرجاء إلا رجالها وإلا فلا فضل لترب على ترب وإلا فلا فضل لترب على ترب. Sahal ibn Abdullah. Allah. ẹ náà kọjá ń parí ọ̀rọ̀ yẹn síbí. بإذن الله. ó ní ó kù òun ìgbà tó ń wà lọ́mọ ọdún 3 lòun tí máa tẹ̀lé ó kù òun kírun lóru 3 years old. ọmọ ọdún 3 ó ti ń ṣe qiyamul layl pẹ̀lú ọ̀nkù rẹ̀. ọ̀nkù rẹ̀ ni Muhammad ibn Siwar. Allah. ó ní ọ̀nkù wọn sọ fún òun níjọ́ kan ó ní yasa udhkurullah. Allah. àwọn alátàdúkúrò ṣó ní máa rántí ọlọ́run ní ọmọ kékeré. 3 years. wọ́n á lóun ní bóòlù ti fẹ́ rántí ọlọ́run kó ní bó ti rántí ọlọ́run kúlbì kọ́lbìkà máa sọ pẹ̀lú ọkàn rẹ̀ máa sọ pẹ̀lú ahọ́n kódà má jẹ́ kí ètè rẹ̀ ó mọ̀fù tó bá jí lóru sọ lẹ́ẹ̀mẹ́ta kó sọ pé Allahumma
wí àbáyé. Allahu ma'i. Allahu nadhiri. Allahu nadhiri. Allahu shahidi. Allahu shahidi. Allahu ma'i. Ọlọ́run bẹ pẹ̀lú mi. Allahu nadhiri. Ọlọ́run wò. Allahu shahidi. Ọlọ́run wá ń retí bí n ti ṣe. Allahu akbar. ọmọdún mẹ́ta. Ó ní wí lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n wí lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run wí lẹ́ẹ̀mẹ́ta nígbà tó yá ó ní kó òun increase ẹ̀ lẹ́ẹ̀méje. Ẹja kọ́mọ́lẹ̀. Ó ní kó òun increase ẹ̀ lẹ́ẹ̀mọ́kànlá kó òun máa wí. Ó nígbà tó ti wá wà pààtì òun. Allahu ma'i. Allahu ma'i. Allahu nadhiri. Allahu shahidi. Ẹja kọ́mọ́lẹ̀. Tó tó bí ọdún kan tó jù bẹ́ẹ̀ lọ. Allah. Ó lọ́kùn òun wá sọ fún òun pé ó gbọ́n tí mo fẹ́ sọ fún ẹ. Ya Sa'al, man kana Allah ma'ahu. Gbogbo ẹni tọ́lọ̀ máa ń bẹ pẹ̀lú ẹ̀. Allah. Wa nadhiran ilayhi. Tí ń sì ń wo ẹni náà. Wa shahidahu. Tí ń sì ń wo bóun ni ó ti ṣe, bóun ni ó ti sọ, bóun ni ó ṣe rìn. Ayasihi. Allahu akbar. So yẹ kí irú ẹni bẹ́ẹ̀ máa ṣe lọ́wọ́ yẹn. Tó ń bẹnu ọkàn ẹ̀ tó gbà. Tó ti wọ́n pé Allahu ma'i Ọlọ́run bẹ pẹ̀lú mi. Allahu nadhiri Ọlọ́run ọba rí mi gbogbo. Allahu shahidi ń wo bí ti wù mí ti ṣe. Tó yẹ kí èyí kó tún wá ṣe Ọlọ́run yẹn. Tó Ọlọ́run wò ó sì ọ̀bùsáàbù ẹ̀. Iyyaka wal ma'siyah. Allah iyyaka wal ma'siyah. Lọ́wọ́ rẹ̀ wọ́n máa mi. Jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sẹ́sẹ̀.